Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní orí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní àgbọ́yé, kó ní àròjinlẹ̀, kó dẹ̀ understand èdè Yorùbá tí mò ń sọ yìí, kó tó lè gbọ́ program mi. Ọ̀rọ̀ lórí ìjọmọlúàbí, ṣé good behaviours àbí good habit àbí good mi ò tiẹ̀ mọ̀ bí ṣe máa pe òyìnbó ẹ̀, but ìjọmọlúàbí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé rí kí ló ń pè ní ìjẹ́ ọmọlúàbí? Ìjọmọlúàbí jẹ́ wípé wọ́n ní ọmọ tí wọ́n bá kọ́ nílé, àbí báwo Yorùbá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ pé ilé la ti ń kẹ̀ṣọ́ ròde, ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. Tí wọ́n bá ti ń sọ fún ẹ wípé ṣo ní aṣọ lórí ìkọ́ àbí ṣé o ní àgbà ńlé, wọ́n ti ń rún ẹ sílé nìyẹn o. Ṣé rí ní gbogbo everybody nílé ayé àtijẹ àtimu là ń wá, but má wá ti torí àtijẹ àtimu ẹ kó wá fi ba ìjọmọlúàbí ẹ jẹ́. Ọlọ́gbọ́n olóye o, má ti torí àtijẹ àtimu ẹ kó fi ba ìjọmọlúàbí ẹ jẹ́. Kí ló tó fi rí bẹ́ẹ̀? Ṣé rí kí ni gbogbo wa ń wá káàkiri láyé? Àtijẹ àtimu. Kí ni àtijẹ àtimu? Owó. So ìwọ tí o bá ti jẹ́ kó jẹ́ pé first priority ẹ owó ni, ìjọkànjọkàn owó yẹn máa gba ìjọmọlúàbí ẹ jẹ́, ó máa gbà dànù. Ṣé rí àtòníṣẹ́ ọwọ́, àtòníṣẹ́ oṣù àti káràkátà, gbogbo ẹ̀dá kóhùn kó jẹ́ láyé yìí, níjọ́ tí o bá kọ́kọ́ mọ èèyàn láyé yìí, tó bá mọ èèyàn láyé yìí, tí ẹni ẹ bá jẹ́ alákìíyèsí èèyàn, ní ẹsẹ̀kẹsẹ̀ tí wà á ti ẹni yẹn ríra yín, ó máa ti mọ irú èèyàn tó jẹ́. tó yẹ lẹ́nu pé Yorùbá máa ní ojú làgbàlagbà ń yá, àgbàlagbà ò kì í yánu. Tí o bá rí èèyàn báyìí, wàá rí pé ẹlòmíì wà rẹ pé ó wà láàárín nǹkan burúkú, òun àtàwọn èèyàn burúkú lọ́jọ́ ń wà, wọ́n fẹ́ lọ ṣe nǹkan tí ò dáa, but tó bá débi wọ́n ní láti lọ ṣe nǹkan yẹn náà, but ìjọmọlúàbí ẹ̀ kò ní jẹ́ kó mọ bó ṣe máa jẹ. Like tí wọ́n bá sọ pé kéèyàn Yorùbá náà sọ pé tá bá rán níṣẹ́ ẹrú a máa fi tọmọ jẹ. Ta ló ọ̀nà sábẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni o. Tí a bá rán níṣẹ́ ẹrú a fi tọmọ jẹ. Tí wọ́n bá rán ẹ níṣẹ́ ẹrú, tí wọ́n bá rán ẹ níṣẹ́ dé tòrutòru, tó bá débi tó ti fẹ́ lọ jíṣẹ́ yẹn, fi ti ọmọ jẹ, má jẹ iṣẹ́ níṣẹ́ ẹrú. Tó bá rí nínú bá ṣe ní pé ìjọba ò dá, ìjọba ò dá, ìjọba ò dá, ìjọba ò dá, ọlọ́pàá ò dá, ọlọ́pàá ló gba àwọn kíríkọ̀ ò dá. Tí ọlọ́pàá mi bá dẹ̀ da ẹdúró tó bá mú ẹ, tí wọ́n bá bá ẹ sọ̀rọ̀, kódà nǹkan tó ṣe gan nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀, ìjọmọlúàbí máa wà mẹ́ pé ẹni yìí kẹ̀dẹ̀ rè lóòótọ́ wọn ṣe trust nobody. Torí ẹlòmíì wà ní pé torí ẹ̀ Yorùbá sọ pé pípù ní ò pa ni, tòde ò lè pa ni, kó ló wá gbé wa lókè ẹni tó mọni tó ṣe ni. Àwọn ẹlòmíì wà wá dúró tiẹ̀ báyìí, wọ́n dẹ̀ máa ṣe bí ẹni pé àwọn nífẹ̀ẹ́ lójú ẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ wọ́n backbite. Èèyàn ibi tí o bá ti rí èèyàn tẹ́ pé gbogbo gbà nílé ọjọ́ ayé ẹ̀ bíi bad news ló máa ń gbé wá. In fact nínú bad news yẹn á tún máa bẹ́ẹ̀ jiyàn bẹ́ẹ̀ ní pé òun wà bẹ́ẹ̀ ní pé ó ṣojú òun, onílara níwò èèyàn bẹ́ẹ̀ yẹn, èèyàn burúkú dẹ̀ ni. Ọlọ́gbọ́n o, olóye o, ṣé rí ìjọmọlúàbí tí ọba bí èèyàn máa ń túra ẹ̀ bí ni. Ó ti yẹ tí wọ́n bá ti bí ẹ, ọmọ má pa mí tó bá yẹ ọmọ má para ẹni o. Ó ti yẹ wọ́n dẹ̀ ní kí ọmọ lè dáràn la ṣe ń sọ lórúkọ àbí kíní kan lọ́kọ́ pé ó ti yẹ ó ní orúkọ. Àwọn òbí ẹ̀ tó sọ pé má bà mí lórúkọ jẹ́, má bà mí lórúkọ jẹ́, má bà mí lórúkọ jẹ́, lóòótọ́ orúkọ tó ti bí ìtọ́ tó fẹ́ kó bàjẹ́ yẹn, tó bá bàjẹ́ lóòótọ́ náà tí ẹ ló máa tu ìka tó bá ṣẹ̀ lọ bá gé. Yes, so ọmọ má pa mí tó bá yẹ ọmọ má para ẹni. Ó dà kí mo ti yà à ń sọ̀rọ̀ nípa ìjọmọlúàbí. Tí o bá rí èèyàn nínú ìṣesí ẹ̀, ta ló mọ̀, ó dẹ̀ máa dé ibì kan, wàá rí ọmọ yẹn ò mú ẹ rí o, á dẹ̀ máa ní good morning sir, good morning ma, á dẹ̀ máa kí yín lọ, kó pàdé èèyàn 200, ẹ máa ti mọ̀ pé ọmọ yẹn ní ẹ̀kọ́ lé. Ẹ dẹ̀ máa rí àwọn ọmọ mi báyìí, àní o afẹ́fẹ́ nu gún ẹ báyìí lẹ́nu ọ̀nà, kò mọ̀ yàn kí. Ẹ̀kọ́ lé náà ni, ẹ̀kọ́ lé ni. Ta ló mọ̀, in fact kí èèyàn kó lọ sínú bank, kó lọ sínú company, tó bá dé láàárọ̀ tó dé, forget pé duty àwọn òṣìṣẹ́ wa ni pé customer is always right, but ẹlòmíì máa kí àgbàlagbà
nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ni pé English ló ń sọ o wàá mọ̀ pé ọmọlúàbí lẹ tó ń sọ̀rọ̀ yìí ọmọ tó kọ́ ń lére tó gbẹ̀kọ́ ni tábà wọn níṣẹ́ ẹrú a máa fi tọmọ jẹ àwọn ẹlòmíín wà lẹ́kọ̀ọ́ tó bá dé ibi tó ti gbé pé ìkíni yìí bàbá kíní ìbáyìí ló yẹ kó rí o ẹ̀ ń wá ẹ̀jẹ̀ ń bá yín kọ́ ọ̀gá mi gbọ́dọ̀ mọ̀ kí mo bá yín kọ́ o ìbá ẹ̀kọ́ lẹ̀ kẹ̀ ṣe wọ́n ránṣẹ́ ẹrú ó fi tọmọ jẹ nìyẹn ètò báyìí pẹ́ lómi ló máa tẹ̀lé protocol pé àbábá kí lẹ́kọ̀ ìrọ́bìṣì lẹ́kọ̀ ẹ lọ túkọ̀ ẹ lọ túkọ̀ ẹ lẹ́kọ̀ next kí ló nú ẹ ọlọ́gbọ́n olóye o ẹ máa dé ọ̀rọ̀ mi o nínú iṣẹ́ wa nínú ìsọ̀rọ̀ sí wa nínú ìrìn sí wa tó bá dé ìlú tí o ti mọ̀yàn rí tí o ò ríyàn rí ẹni tó bá rí ẹ tó bá jẹ́ ọmọ òdùà tó bá jẹ́ ẹni tó ní ọgbọ́n ọmọ yìí ní culture wa the best culture in the whole world màá máa sọ Yorùbá a ní best culture ní gbogbo African country pátá ní gbogbo world kò síbi tí àṣọ dé àṣà wa ìṣe wa ìmúrasí wa ìsọ̀rọ̀ sí wa gbogbo ẹ̀ ló dára bí ṣe dé fìlà sí orí ó ní ọ̀dọ̀ ó ní ìtumọ̀ tó bá gẹ fìlà sọ́tún ó ní ìtumọ̀ bó gẹ̀ sósì ó ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá anáṣà níṣe ìjọmọlúàbí àwa la jẹ́ ọmọlúàbí ẹ̀ dájú ẹ má Yorùbá bóyá wa nǹkan tó burú jù láyé yìí a ní bakuba a ní dikudi Yorùbá ló ní lọ́wọ́ ẹ gbọ́ Òṣùpá kan ní kọ́ pé Ọ̀yọ́ má lọ bá Ìbàdàn jago ẹnu Ìbàdàn wọ́n lè fi ẹnu wọ́n lè fi ba tiẹ̀ jẹ́ wọ́n lè fi ẹnu wọ́n lè fi tú tiẹ̀ ṣe Yorùbá ní lọ́wọ́ lóòótọ́ wọn ò parọ́ tó bá méjèèjì wá sọ́dọ̀ ọmọ Yorùbá wàá bá bẹ́ẹ̀ but kí ló wá dé tá wá fi gbogbo ẹ̀ ṣera wa tí a tẹ̀lé ọ̀rọ̀ àwọn baba ńlá baba wa tí a tẹ̀lé ọ̀rọ̀ àwọn ancestors wa tá lọ pa àṣà àti ṣe wa dà tá lọ inherit western education tá lọ inherit religion oní religion yes I will say it no when we talk about religion is religion Islam is a religion way of God ó ti yé yes but a máa kírun a máa yan sàká a máa gbàwẹ̀ a máa ṣe ó wá pa ìjẹ́ pé Yorùbá ni mí ìjẹ́ pé ọmọ Ọ̀yọ́ ni mí ìjẹ́ pé ọmọ Oòduà ni mí ìjẹ́ pé ọmọ Kúùtù Òjíire ni mí ni ṣó parẹ́ ni we have our own culture màá lọ mọ́ṣáláṣí ṣé òye bí ṣe wà ní sìn yìí mi ò lọ mọ́ṣáláṣí báyìí ó dìgbà tí bá wé láwàní ó dìgbà tí bá wọ jàlámíà ó dìgbà tí bá lo nìkọ́ọ̀b àbó dìgbà tí bá wọ ọkàn ẹni nígbàgbọ́ ẹni òun ló fẹ́ lọ sin Ọlọ́run ọba o gbọ́dọ̀ ní ìwà o ní àṣà ẹni ṣe torí pé ẹ ti pàṣà àti ṣe wa rẹ́ lẹ ṣe lọ talubábu àyà Ọlọ́run ẹ ti talubábu àyà Ọlọ́run iná máa gbé yín ìjọmọlúàbí torí láti kékeré la ti ń pẹ̀ka àrúkò tó bá dàgbà tán apá ò ní ka àgbàlagbà tí ò kẹrùn sọ̀rọ̀ akẹtàn sáré ọmọ tó bá bí tí ò bá kọ́ tí ọmọ náà bá dàgbà ọmọ máa bà á lórúkọ jẹ́ tẹ́ bá rí àwọn ọmọ tó ń bí sìn wọ́n gọ̀ because social media ni ọmọ mi gọ̀ níbi pé ẹ máa rí lórí ayélujára yìí ẹni tí ò lè pàdé ọmọ ẹ̀ gan níta kò bá sọ̀rọ̀ anyhow wà wá aṣọ sórí social media rẹ̀ wà máa pe bàbá oníbàbà ẹ wà máa ṣépè bàbá oníbàbà wà ṣépè fúyà nítorí pé òun dìfẹ́ǹdì ẹ̀sìn ìwọ náà nítorí pé òun dìfẹ́ǹdì Ifá ìwọ náà nítorí pé òun dìfẹ́ǹdì Quran ìwọ náà nítorí pé òun dìfẹ́ǹdì Bible ó máa wò lè máa pe bàbá oníbàbà ní ògọ̀ ṣé ẹni tó bá ti bú bàbá oníbàbà ó máa bú bàbá tiẹ̀ náà it's very simple ọmọdé tó ní àwọn àgbàlagbà ọjọ́ òun ò gbọ́n ni ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà máa lóhùn náà gbọ́n ẹ jọ̀ọ́ èèyàn ọlọ́gbọ́n o èèyàn olówe o ọlọ́gbọ́n àti olóye ni mo pè o gbọ́dọ̀ ní ọgbọ́n kò ní làákàyè má gbé religion brain wá sí ibà má dẹ̀ gbé self interest má dẹ̀ gbé tribalism má máa fi tribalism gbọ́ program mi má máa fi religious gbé jẹ́ ìjẹ́ ọmọlúàbí kó jẹ́ ọmọlúàbí jẹ́ ìwọ kí èmi lèmi ìwọ ni wọ tí bá ti ra aburú sí aburú máa ṣẹlẹ̀ sí mi tí bá ti ra àìdá sí àìdá máa ṣẹlẹ̀ sí mi tí bá wo àìdá sí ọmọ ẹ àìdá máa ṣẹlẹ̀ sí ọmọ mi it's very easy don't hide under religion pé tó bá ti ṣe ìbàjẹ́ fún ọmọ tèmi tán wàá wá lọ pe Ọlọ́run pé Ọlọ́run ọba dáríjì mi ó dẹ̀ máa dáríjì ẹ̀ ìṣẹ̀dá kan lọmọ mi ìṣẹ̀dá kan lèmi náà mò ń bọ̀ o mi ò tí ì dé ìjọmọlúàbí ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀.